ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń sọ ọ̀rọ̀ bí àkọ́lé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ. Ojú tẹ́ fi ń fò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tẹ́ náwó sí láéláé. Abdulkareem Nimot ni oníròyìn yín. Ìtàgé tó jìn mọ́ gómìnà Adeleke àtàwọn ikọ̀ rẹ̀ lẹ́sẹ̀ níbi ìpolongo ìbò lọ́sùn, ohun tí a mọ̀ rèé. Fídíò kan gbòde lórí ayélujára lánàá ọjọ́rú ọjọ́ 10 oṣù kẹfà ọdún 2026 yìí tó ṣàfihàn bí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adeleke àtàwọn ikọ̀ ìpolongo ìbò rẹ̀ ṣe jìn sísàlẹ̀ lásìkò tí pèpele tí wọ́n ti ń polongo ìbò yẹ̀ lójijì ìlú Ìjẹ̀bú-Jésà ní ìjọba ìbílẹ̀ Oríadé ní ìṣẹ̀lẹ̀ náà ti wáyé. Báwo ló ṣe ṣẹlẹ̀ gan-an? Nínú fídíò ìṣẹ̀lẹ̀ náà, ètò ìpolongo ìbò fún ìyànsípò Adeleke lẹ́ẹ̀kejì bíi gómìnà Ọ̀ṣun ló ń lọ lọ́wọ́, bẹ́ẹ̀ ni orin ń lọ ní mẹ̀lọmẹ̀lọ. Lójijì ní ìtàgé tí wọ́n ti ń ṣètò náà jìn tí gbogbo àwọn tó wà lórí rẹ̀ sì balẹ̀. Yàtọ̀ sí gómìnà, àwọn èèyàn tó tún wà níbẹ̀ tí wọ́n jọ ṣubú ni Kọ́lá Adéwùsì, abẹnugan ilé ìgbìmọ̀ asòfin Ọ̀ṣun, Adéwálé Ẹ̀gbẹ́dùn, agbẹnusọ fún ikọ̀ ìpolongo ìmọ̀le amòfin pẹ̀lú Ọlájàngbèsì àtàwọn míì. Bákan náà ni a gbọ́ pé obìnrin kan tó jẹ́ mọ̀lẹ́bí gómìnà Adeleke náà wà lára àwọn tó ṣubú lórí pèpele yìí. Bí ìṣubú yìí náà ṣe wáyé da ètò rú díẹ̀, ṣùgbọ́n wọ́n bẹ̀rẹ̀ padà lẹ́yìn àsìkò díẹ̀. Èyí ló mú ọ̀pọ̀ èèyàn máa sọ pé ó jọ pé pèpele tó yẹ náà kò ṣe gómìnà àtàwọn yòókù rẹ̀ léṣe. Ọ̀kan lára àwọn òṣìṣẹ́ Adeleke tó wà níbi ìṣẹ̀lẹ̀ náà ṣàlàyé pé ìṣubú ọ̀hún kò mú ìpalára wá fún gómìnà àtàwọn èèyàn tí ìtàgé jì mọ́ lẹ́sẹ̀. Lóòótọ́ ló ṣẹlẹ̀, apá ibi tó wọ̀ yẹn ni gómìnà àtàwọn ìgbìmọ̀ rẹ̀ jókòó, ṣùgbọ́n kò sẹ́ni tó farapa nínú wọn. Ọkùnrin tó kọ̀ láti dárúkọ rẹ̀ náà sọ pé ètò náà bẹ̀rẹ̀ padà lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yìí. Gómìnà Adeleke sì bá àwọn èèyàn sọ̀rọ̀ lẹ́yìn rẹ̀ pẹ̀lú. Bákan náà ni igbákejì agbẹnusọ fún gómìnà Adeleke Ọládélé Bámijí ṣàlàyé fún ẹ̀ka ìròyìn wa pé ìṣubú náà kò le tó bí wọ́n ṣe ń gbé ìròyìn rẹ̀ kiri. Kò sẹ́ni tó farapa. Tó bá jẹ́ pé èèyàn kú nínú ìṣẹ̀lẹ̀ náà ni ètò yẹn kò ní tẹ̀síwájú. Kódà gómìnà tún lọ síbi ètò míì ní odò ọ̀tìn lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà. Bámijí ló ṣàlàyé bẹ́ẹ̀ nípa bóyá àwọn ẹgbẹ́ alátakò kan ló wà nídìí ìṣẹ̀lẹ̀ ìtàgé tó jì mọ́ Adeleke lẹ́sẹ̀. Aṣojú kọ̀ròyìn wá gbìyànjú láti bá amòfin Pẹ̀lúmi Ọlájàngbèsì tó jẹ́ agbẹnusọ ìpolongo sáà kejì fún gómìnà Adeleke sọ̀rọ̀ láti ṣàlàyé ohun tó rí, ṣùgbọ́n ìgbìyànjú náà kò kẹ́sẹ̀ járí. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Jígí Alára. Bàbá ló gudu. Èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni. Èmi àti ìyàwó mi a ti ń lọ. Òun ni wá ṣàlàyé fún yín. Ó ti jáde bàtà bàbá mi ni. Bàtà bàbá ẹ̀. A retí láti ìjọ ẹ̀. Ṣé ti pín ogún bàbá yín? Ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kọ́ àní bàtà bàbá mi tó fẹ́ ṣò ní Jígí Alára TV. Ó ti jáde sórí YouTube o. Ó ní lọ sọ. Ṣé ní kọ́ ṣe ní gbogbo ẹ̀ gbogbo aláyé. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.